Ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ilé ẹ̀kọ́ Ìjẹ̀bú-Igbó Girls Grammar School la wà ní ìlú Ìjẹ̀bú-Igbó. Tí pàtàkì sí ayẹyẹ àyájọ́ ọjọ́ rẹ̀. Eléyìí tí kábíyèsí aláyélúwà ọba Abdulrasheed Àbáyọ̀mí Bánjọ tí wọ́n ṣe kò kárí ẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n pàtàkì nípa ìlú ọ̀jọ́rọ̀ àti àṣà Yorùbá ènìyàn máa ṣàfihàn ní ìlú òní. Ọ̀rọ̀ lọ́dún kọ́kọ́ ẹ̀dúró ṣe ẹ̀dájú ètò náà. Ẹ jẹ́ a ṣe ká sí o. Àkókò yìí tó sọ di lọ́dún yìí á sọ lọ́dún tó ń bọ̀. Àṣẹ. Àmúlé ni adìẹ mú àgbàdo ẹ̀ ò ní fèyí ṣàṣeyọ. Lórúkọ Jésù, ìwà túbọ̀ máa tùbà. A máa ṣàlẹ̀ yìí lọ́wọ́. Èdè máa bá, ọ̀la máa bá, ẹnu ẹsẹ̀ kúrọ́ bí pèkúrọ́ ojú ọ̀nà. Ẹnu ọwọ́ ayé ò ní tẹ̀yìn. Ọwọ́ ẹ̀dá kì í fẹ̀yìn tí kò ká agbárí ọwọ́ ayé ò ní ká iná lọ́wọ́. Àwọn ètò tó mú kí àyájọ́ ọjọ́ Olókine tọdún yìí ó tún dùn yàtọ̀ ò ní ìyíkoto oríire eléyìí tí ó jẹ́ àǹfààní pàtàkì fún àwọn ará ìlú. Ètò ìrónilágbára eléyìí tí olórí ṣe agbátẹrù rẹ̀ àti ìwúyè fún àwọn ọmọ ìlú tí a fi oyè dá lọ́lá. Ọba ìdíjọ wa látọjọ́ ìwé ní kábàámọ̀ rẹ̀. Owó ńláńlá wá fi wá èyí. Ẹbí ṣé wọ́n wo owó tí mà ní owó tí ìwé ní kú ọmọ tì, ìwé ní kú àlàáfíà tì, èdè tó ẹnẹ́ sanwó, èdè tó ẹnẹ́ fọ́ọ̀dù, àgbẹ̀ lórí. Ẹṣẹ́ mi ló máa rí. Ọba àṣẹrẹ ni o, ilé bí ó bá lọ sí àṣà àkùrọ̀ níbẹ̀. Ẹṣẹ́ mi ló máa rí. Ẹṣẹ́ mi ló máa rí. Wọ́n fi ewé kéèké ìlú ìyẹ̀wò àkókò.